وعليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تكن في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيدون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله مولانا العظيم. àwọn tí wọ́n dá ọṣẹ ìwẹ̀ mọ̀ sí ọṣẹ ìfọṣọ tí wọ́n bá ti gbé kọjá níwájú wọn báyìí òórùn ẹ̀ wọ́n fi mọ̀. àwọn tó mọ rírì Al-Qur'an Karim wọn wulẹ̀ jẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ pa àwọn náà tí ń dìde bọ̀. Kùránì tó dáa débi pé èdè oko ló bá wá èdè oko náà ni ó sì mọ ẹyẹ kò tẹ́ fẹ́ kó pè. tí ìmáàmù bá lẹ́kọ̀ọ́ lòún wà wípé àwa máa ń rán Èkó níbí báyìí ni tó wá fẹ́ ké Fátíà fáwọn jàmọ́ ò parẹ́ lẹ́yìn rẹ̀ níjọ́ náà ni.
fún ebe kó kéwù. bó ni ó ti ké gan. kó wá ní iná lẹ́dí náà àmọ̀nù. ṣé mo pé ọlọ́run ló mọ̀ wò pé ṣé tẹ́mi fi rán Muhammad ní eléyìí ń ké báyìí. wọ́n á mi lókè kò sì sí ibi tára èkó dé tí wọ́n ní sàmì ará èkó tó dé Mọ́kà tó fẹ́ ròyìn Mọ́kà fáwọn èèyàn rẹ̀. wọ́n ń pè yín. ará èkó wá ní nígbà tí mi débi ilé dúdú yẹn Adam ní sọ́hun wọ́n lànà. àwa kọ left sí báyìí àwa ń ta àwa fẹ́ àwa ń lọ báyìí àwa ń lọ báyìí mi kàn rí lágbára kan lẹ́gbẹ̀ẹ́ mi ó kàn rọ mi ni ó rọ mi lákọ̀ọ́kọ́ mi sọ fún má rọ mi èkó ni mi ti wá ó rọ mi lẹ́ẹ̀kejì mi tún sọ fún kàn kí ń rọ mi wá rọ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó rọ mi báyìí mi kàn rọ kú rọ ni èkó àti fashion ó kárí. Al-Qur'ani wọ́n ké fún wa yìí ẹni ó bá fẹ́ mọ níyì lọ láéláé àfi kó dọ̀sọ̀ fún tí Ọlọ́run gbé iyì fún ibi ọba tó ní wá bá gbé po sí ẹ̀dẹ̀ mọ́jú kó bẹ́ẹ̀ ẹni tí ó ní Al-Qur'ani lọ́lọ́run ẹni ó gbà wá là Nábì Muhammad sallallahu alaihi